Ó ṣẹlẹ̀ o, wọ́n ti mọ́ba Yorùbá yìí fún ìwà jìbìtì l'Amẹ́ríkà. Bí èèyàn bá wọ ìlú Ìpẹ̀tùmọdù ní ìjọba ìbílẹ̀ Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti mọ̀ pé eku ò ké bí eku, bẹ́ẹ̀ ni ẹyẹ ò ké bí ẹyẹ mọ́. Méjì mẹ́ta làwọn ènìyàn náà ń dúró. Bí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ luwọ́. Tó bá sì rẹ́nikẹ́ni tí wọ́n fura sí pé àjòjì ní ìlú náà ni, níṣe ni wọ́n máa túká pẹ́ tí wọ́n sì máa ṣíyán láì dúró gbọbẹ̀. Kò sẹ́ni tó máa dúró sọ fún ara wọn rárá. Wọ́n lọ nìyẹn o. Ohun tó fa ìdúró lọ́kọ̀ọ̀kan èjèèjì àtọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ tí wọ́n ń sọ yìí kò ju bí ọba ìlú náà ìyẹn kábíyèsí Apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmọdù ọba Joseph Olúgbénga Olóyèdé tí wọn ò rí láàfin. Látọdún tó kọjá ni kábíyèsí ti kúrò ní ìlú náà, ó lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. Èyí kì í ṣe tuntun tàbí ìjọlójú fún àwọn ènìyàn ìlú náà nítorí bí kábíyèsí ti ń lọ nìyẹn. Nígbà tó sì jẹ́ pé orílẹ̀-èdè náà ló ń gbé tó sì ń ṣiṣẹ́ ajé rẹ̀ kó tó di pé wọ́n pè é pé kó wá gorí àpèrè baba ńlá rẹ̀. Kò jọ ẹnikẹ́ni lójú rárá, wọ́n ti mọ̀ pé ọba Olóyèdé kò ní pẹ́ padà wá sí ààfin. Bí ìṣe rẹ̀ ni wọ́n pè é nígbà tí ọba yìí tẹ bàálù létí nínú oṣù kẹta ọdún tó kọjá tó lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, àlọ́ Ọba Aláyé náà ni wọ́n rí o, wọn ò tí ì rí àbọ̀ rẹ̀. Kò sẹ́ni tó kọ́kọ́ já ìrìn àjò kábíyèsí náà kúnra. Àfìgbà tóṣù kìíní kọjá, tí kejì kọjá, tí kẹta tẹ̀lé tí wọn ò gbúrò kábíyèsí láàfin. Tọ́pọ̀ àwọn ètò sì ti wà nílẹ̀ tí wọ́n dá dúró de ọba Olóyèdé àtàwọn ọdún ìṣẹ̀ǹbáyé lóríṣiríṣi tó jẹ́ pé kábíyèsí nìkan ló lè síde rẹ̀. Òun nìkan sì ló lè ṣe àwọn ètùtù tó rọ̀ mọ́. Lọ́kàn àwọn ìjòyè bẹ̀rẹ̀ sí kó sókè. Ṣùgbọ́n ní báyìí o, kì í ṣe àwọn ìjòyè nìkan lọ́kàn wọn ò balẹ̀ mọ́ o. Àwọn ará ìlú pàápàá ń mikàn báyìí. Bí èèyàn bá sì wọ ìlú náà, ọ̀rọ̀ kan ṣoṣo tí tọmọdé tàgbà ń jẹ lẹ́nu ni pé a mọ̀ rí ọba wa, a ò mọ ibi tí kábíyèsí wà o. Ìbéèrè tí gbogbo ará ìlú ń béèrè báyìí ni pé níbo ni Apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmọdù wà? Kí ló ṣẹlẹ̀ sí kábíyèsí? Ṣé lóòótọ́ ni ara rẹ̀ kò yá ni? Àbí ṣé lóòótọ́ ni kábíyèsí lu jìbìtì wọ́n sì ti rán lọ sẹ́wọ̀n? Lọ́dún tó kọjá ni wọ́n sọ pé ọba náà yóò padà dé tí wọn kò sì tíì rí dìsìn. Ètò àdúrà ọlọ́dọọdún tí àwọn ọmọ ìlú náà máa ń péjọ ṣe níbi tí kábíyèsí yóò sì ti wúre fún àwọn ọmọ ìlú. Alága ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìpẹ̀tù ló darí ètò ọ̀hún o nítorí kábíyèsí tí ò sí nílé. Yàtọ̀ sí eléyìí, àwọn ọdún ìbílẹ̀ bíi ọdún eégún, ọdún edi, ọdún Ọbàtálá tí wọ́n máa ń ṣe ní ìlú náà níbi tí kábíyèsí yóò ti dádé tí yóò gùn wà láti súre fún àwọn ọmọ ìlú kò tiẹ̀ lè wáyé nítorí àìsí nílé Ọba Aláyé yìí. Àṣírí tó tú síta ní báyìí ni wípé ọba náà ò lè wálé báyìí o. Bí wọn ó bá sì rí Apẹ̀tù nílùú Ìpẹ̀tùmọdù, ìyẹn dìgbà tí wọ́n bá yanjú ẹjọ́ tó wà lọ́rùn Ọba Aláyé yìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní ọba Olóyèdé ti lukùn ìjọba Amẹ́ríkà, ìjọba náà sì ti mú un, wọ́n sì fẹ́ bá a ṣẹjọ́ nítorí ẹ̀sùn pé ó ṣe gbájúẹ̀ fáwọn òyìnbó, ó sì lù wọ́n ní jìbìtì owó rẹpẹtẹ lásìkò COVID-19. Wọ́n ló jẹ̀bi ìwà olè àti jíjí owó àwọn ará Amẹ́ríkà kó lọ́nà tí kò dára. Wọ́n ní lọ́dún 2020 lásìkò táàrùn COVID-19 wà níta, ìjọba Amẹ́ríkà ṣètò kan fún àwọn olùgbé orílẹ̀-èdè náà, pàápàá jùlọ àwọn olókoòwò kéékèèké. Wọ́n ní káwọn tí wọ́n gba àwọn ènìyàn ṣiṣẹ́ kéékèèké máa kọrúkọ àwọn òṣìṣẹ́ wọn wá kí wọ́n lè fún wọn ní àwọn owó kan tí wọ́n ti yà sọ́tọ̀ láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ nítorí wàhálà tí COVID-19 kó bá gbogbo ayé nígbà náà. Àǹfààní yìí ni wọ́n ní ọba Joseph Olóyèdé àti ẹnìkan tó ń jẹ́ Edward Olúwasanmi lò. Wọ́n ṣí ìwé ilé-iṣẹ́ lóríṣiríṣi pẹ̀lú orúkọ awúrúju, wọ́n sì kọ orúkọ àwọn ènìyàn sí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé-iṣẹ́ wọn. Eléyìí ni wọ́n fi gba ọ̀pọ̀lọpọ̀ owó bíi mílíọ̀nù $4 lọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà. Bí wọ́n sì ṣe ń ṣe nìyẹn tí wọ́n kó àwọn ìwé yìí lọ tí wọ́n sì ń gba àwọn owó yìí títí tí COVID-19 fi tán. Nígbà tí ìjọba ilẹ̀ náà ṣe àgbéyẹ̀wò bí wọ́n ṣe ná owó náà àtàwọn tó gbà á, ní àṣírí wá tú o. Wọ́n rí i pé àwọn kan dá ilé-iṣẹ́ awúrúju sílẹ̀ láti fi gba owó lọ́nà tí kò tọ́ lọ́wọ́ ìjọba Amẹ́ríkà. Ọba Aláyé yìí sì wà nínú àwọn tó ṣe eléyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà di bí àlọ́ bá lọ àbọ̀ á bọ̀. Ṣé ìjọba Amẹ́ríkà kò kú fún ọba Olóyèdé lára báwọn rí àwọn ìwà ìbàjẹ́ àti ìwà jìbìtì tó hù? Bẹ́ẹ̀ lọ́ba náà pàápàá kò mọ̀ pé ẹsẹ̀ òkú tóun sin ti yọ síta àti pé
ó ti kí ọwọ́ ara rẹ̀ bọ́ sọ̀nà. Kó lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà kó padà dé bí ti ń ṣe ló pe ọ̀rọ̀ náà, àfi bó ṣe débẹ̀ tí pàkúté tí ìjọba Amẹ́ríkà ti dẹ fún un bá rí páú ló bá mú un lẹ́sẹ̀ pinpin. Ọba Joseph Olóyèdé kò sì tí ì bọ́ níbẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n mú apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmodù, wọ́n sì wọ́ lọ sí ilé ẹjọ́ nínú oṣù kẹrin ọdún tó kọjá. Lóòótọ́ ni wọ́n jà raburabu láti gba béèlì kábíyèsí, ṣùgbọ́n nínú béèlì tí wọ́n fún náà ni adájọ́ ti ní kò lè kúrò ládùúgbò ibi tí ó ti ṣẹ̀ sófin títí wọn yóò fi yanjú ọ̀rọ̀ rẹ̀. Nígbà tó sì jẹ́ pé ìfẹ̀sùnkanni lásán ni, ẹjọ́ ò tí ì bẹ̀rẹ̀. Ó dìgbà tí ẹjọ́ bá bẹ̀rẹ̀ tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé Ọba Olóyèdé ṣẹ̀ sófin kí wọ́n tó lè tì mọ́ gbàgà. Èyí ló fà á tí bàbá náà ò fi lè wálé, torí àpèrè náà sì ti ṣòfò láti bí oṣù 11 sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan ti mọ̀ pé wọ́n ti mú ọba wọn mọ́lẹ̀ nílùú òyìnbó ni, ohun tí wọ́n ń sọ ni pé kì í ṣe ọba ìlú àwọn ni wọ́n fẹ̀sùn kàn o, àti pé kábíyèsí ń ṣe àwọn ètò kan lọ́hùn ni ó máa tó dé. Oṣù kínní ọdún yìí ni wọ́n kọ́kọ́ lọ́ba yóò wọ ìlú wá, ṣùgbọ́n títí di bí a ṣe ń sọ yìí wọn ti gbọ́ mọ̀kọ̀ ọba láàfin. Nígbà táwọn akọ̀ròyìn wọ ìlú náà, kò sẹ́ni tó fẹ́ gbà láti bá wọn sọ̀rọ̀. Níṣẹ́ ni olúkálùkù ń tẹsẹ̀ mọ́rìn. Tẹ́nìkan bá dúró láti bá wọn sọ̀rọ̀, tẹ́lòmíràn bá rí tó bá ti sojú sí i, níṣẹ́ lonítọ̀hún pàápàá yóò yí ohùn padà. Ọkùnrin kan tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ sọ pé ó ti pẹ́ tí ọba ti kúrò nínú ìlú o. Ó ní ohun méjì làwọn ń gbọ́, àwọn ò sì tí ì mọ èyí tó jẹ́ òótọ́ nínú rẹ̀. Ó láwọn kan ń sọ pé ara kábíyèsí kò yá ni, ó ń gba ìtọ́jú lọ́wọ́. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé kábíyèsí ti wà lẹ́wọ̀n, wọ́n ló lu jìbìtì. Ọkùnrin tó pe ara rẹ̀ ní àbọ̀ ọlọ́mọ wẹ́wẹ́ sọ pé ohun tó sún àwọn jù ni pé gbogbo àwọn ètùtù tó yẹ kí ọba náà ṣe fún ìtẹ̀síwájú àti àlàáfíà ìlú náà ni àwọn kò lè ṣe, nítorí Ọba Olóyèdé nìkan ló lè ṣe, òun ni òṣìṣì nínú ìlú yìí. Nígbà tí àwọn akọ̀ròyìn dé ààfin ọ̀hún, wọ́n ti wó palẹ̀ tó fi mọ́ ilé ẹjọ́ tó wà nínú ìlú náà. Wọ́n ní kábíyèsí sọ wípé òun máa tú u kọ́, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò jọ pé ààfin náà yóò jẹ́ kíkọ́ bọ̀rọ̀. Nígbà tí àwọn akọ̀ròyìn sì dé ilé kábíyèsí, wọn kò ní àǹfààní láti wọlé sínú agboolé yìí. Àwọn ẹ̀ṣọ́ ilé yìí ní wọn kò lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Wọ́n ní olórí kò sí nílé. Wọ́n sì ní tí àwọn oníròyìn bá nílò láti ṣe ìwádìí tàbí ohunkóhun, ọ̀dọ̀ àwọn olóyè ni kí wọ́n gbà lọ. Nígbà tí àwọn oníròyìn bẹ̀rẹ̀ sí bí wọ́n ṣe lè rí àwọn olóyè náà, wọ́n ní kí wọ́n lọ sí ìgboro, àwọn ènìyàn máa júwe fún wọn. Níṣe ni ọkùnrin náà gbójú sí àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n gbìyànjú láti ya àwòrán ilé tí kábíyèsí ń lò bí ààfin. Ọ̀kan lára àwọn olóyè náà tí àwọn akọ̀ròyìn pè lórí fóònù kò ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ nítorí bàbá náà ti kọjá sọ́nà oko. Ó ní ó di ìrọ̀lẹ́ kóun tó padà sílé. Ọ̀pọ̀ àwọn ará ìlú tí wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ sọ pé àwọn olóyè ìlú ló lè bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tó dáni lójú ni wípé ìjayà hàn lójú àwọn ènìyàn náà, bẹ́ẹ̀ ni àìbalẹ̀ ọkàn hàn lójú wọn bí wọn ò ṣe rí ọba wọn láti bí oṣù 11 sí àsìkò yìí. Ohun tó wá burú jù nínú ọ̀rọ̀ yìí ni wípé Ọba Olóyèdé ti gorí àpèrè àwọn baba ńlá baba rẹ̀ gẹ́gẹ́ bí ọba kó tó hu ìwà pálapàla tí wọ́n ló hù ọ̀hún. Nítorí ọdún 2020 ló jọba, ọdún 2020 yìí sì ni COVID-19 ṣẹlẹ̀. Kò tí ì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa já sí báyìí o. Àwọn ènìyàn ti kígbe síta wípé àwọn alágbára àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó mọ̀ nípa bí Abdulrahman ṣe dá ẹ̀mí Hafsat légbodò nílùú Ìlọrin ti fẹ́ fi ọwọ́ agbára paná ọ̀rọ̀ náà o. Ẹ̀yin ẹ gbọ́ àlàyé láti ẹnu arákùnrin yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ gbogbo ayé, a kú dédé àsìkò yìí, àsìkò kó lè dá. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn fi ń wo ọ̀rọ̀, torí pé ìlú gángan lọ̀rọ̀ ayé. Ẹni tó bá kọ sẹ́nìkan, tó bá kọ wájú sẹ́nìkan, ó kọ̀yìn sọmọ ẹlòmíì. Ọ̀rọ̀ Abdulrahman ó ti mú ojú mi wá. Ọ̀rọ̀ Abdulrahman alápàtà nílùú Ìlọrin ó ti mú ojú mi wá. Léyìí tó jẹ́ pé a fẹ́ rọ àwọn ọ̀gá ọlọ́pàá
lórí ọ̀rọ̀ Abdulrahman. Adẹ̀fẹ́ rọ gbogbo àwọn aláṣẹ tọrọ Abdulrahman tọrọ wọn kàn tí wọ́n lágbára lórí ọ̀rọ̀ náà, torí pé sísáré gbé ẹjọ́ yẹn dé kóòtù ó ti ní nǹkan kan nínú o, ó ti ní nǹkan kan. Mo lérò pé yẹ kí investigation ó ti lọ dáadáa, ó yẹ kí investigation kan ṣe investigation lórí ọ̀rọ̀ ọmọ yẹn dáadáa. Gbogbo àwọn tí wọ́n wà involved lórí ọ̀rọ̀ ọmọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ Hafsa, gbogbo àwọn tí wọ́n bá wà involved, ó yẹ kí investigation tọrọ investigation ó yẹ kó ṣẹlẹ̀ dáadáa. It's too early. Kódà ó yà mí lẹ́nu bọ́rọ̀ yẹn ti sáré dé kóòtù, ṣùgbọ́n ojú tí ọ̀rọ̀ tí tán àbá ti fẹ́ kọ́ ta bá lè ta bóko ló dàbí pé máa ń fẹ́ rí báyẹn o. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọmọ yẹn ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan. Ọ̀rọ̀ Abraham ó ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan léè tí tó jẹ́ pé wọ́n wò pé bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní format, tó bẹ̀rẹ̀ sí ní kà dárúkọ ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbóko, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ní tá a lè fi fọ̀lú ìmọ̀ ó ní pé gbogbo ẹni tí ó bá ti ń lọ́wọ́ sí nǹkan ìwà àbàjẹ́, gbogbo wọn ló yẹ kí sìnkún òfin ọmọ gbámú, kófin ọmọ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ fún wọn. Ó yẹ kí wọ́n fi Abraham lára balẹ̀ kó ka gbogbo àwọn èèyàn yẹn kó tó di pé wọ́n máa gbé lọ rí ẹjọ́. Ẹ wo kéèsì ọ̀fà rọ́bì tó ṣẹlẹ̀ ní jòní, ẹ wo iye ọdún tí wọ́n fi táwọn yẹn tí wọ́n kàn fi wọ́n pamọ́, tí wọ́n dẹ̀ ń ṣe investigation. Wọ́n máa ṣiṣẹ́ lórí kéèsì yẹn gan, wọ́n ṣiṣẹ́ lórí pé gbogbo àwọn tí wọ́n involve nínú kéèsì yẹn ni wọ́n rí pé wọ́n kó tó di pé wọ́n gbé kéèsì yẹn lọ ilé ẹjọ́. Wọ́n dẹ̀ pàréèdì wọn, àwọn ọlọ́pàá pàréèdì wọn. Gbogbo tọ́ọ̀sì tèmi ni pé irú tó ṣẹlẹ̀ pẹ̀lú Abraham yẹn má ṣe mú yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá kó gbogbo àwọn tí wọ́n kó, ó yẹ kí wọ́n pàréèdì wọn fún wa, kí wọ́n pàréèdì wọn fún wa, kárí ojú àwọn aṣebi. Kò ń ṣe Abraham nìkan ló involve ara ọmọ yẹn kọ́ ni ọmọ yẹn ò láyà ẹni tó ṣe yẹn. Àwọn kan ni wọ́n recruit ọmọ yẹn. Ta ló recruit ọmọ yẹn? Ibo lọmọ yẹn gangan ti bẹ̀rẹ̀ iṣẹ́. Èyàn ò lè ṣàìdé bẹ̀rẹ̀ nǹkan o ara. Àwọn kan ni wọ́n jọ̀gà fún ọmọ yẹn kọ́mọ yẹn ó tó dáṣẹ́ yà kó tó máa dáṣẹ́ ṣe. Ibì kan lọmọ yẹn kọ́kọ́ ti àwọn kan ni wọ́n jọ̀gà fún ọmọ yẹn lórí iṣẹ́ tí ń ṣe yẹn. So tọ́rọ̀ bá wá rí báyìí, àti ìrí ẹni tó kọ́ Abraham níṣẹ́, àti ìrí bó ló ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn. Àwọn wo ẹ pé orí ni a sọ pé ó ti rìn lọ sí àwọn ará Ìbàdàn náà sì ti ń dìnnà ìborí òsì lọ́dọ̀ àwọn àwọn ará Ìbàdàn lórí òsì lọ́dọ̀ àwọn o. So gbogbo àwọn páàtì yòókù yìí bó lọ wà, àwọn wo lọ rà á. Ọ̀rọ̀ yẹn ó wà hẹ́lẹ̀ lóòótọ́. Ọmọ yẹn ìṣègùn tá gbọ́dọ̀ tètè pa o. Kódà kò yẹ kán tètè dá ẹjọ́ rẹ̀, kódà kò yẹ kẹjọ́ rẹ̀ ò tí ì di kóòtù. Ó yẹ ká gbọ́ kán sì kọ́kọ́ fi pamọ́ náà sínú ọgbà ẹ̀wọ̀n kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ò mọ́ tí ì di kóòtù, kó sì wà nípamọ́ tí wọ́n á fi máa ṣe investigation. Àwọn wo ni ibo lọ́mọ yẹn gẹ́gẹ́ ti kọ́ṣẹ́ tó fi mọṣẹ́ tó bá yẹn, tó fi expert tó bá yẹn. So lẹ́yìn ìgbà yẹn àwọn wo ni buyers, àwọn wo ni co-sellers. Ọmọ aláwọn co-sellers, ọmọ aláwọn buyers. Àwọn wo ni buyers? Who are the co-sellers? Who are the buyers? Wọ́n kàn kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin. Wọ́n kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin. Dó àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ìdí kan investigate wọn. Ṣùgbọ́n ibẹ̀ yẹn gangan kò yí kí í ṣe bẹ́ẹ̀ gangan ló yẹ kí ọ̀rọ̀ yẹn ó dé dúró tí ó fi dé kóòtù. Kì í ṣe bẹ́ẹ̀. Àwọn tọ́rọ̀ yẹn involve wọ́n pọ̀ ju àwọn tí wọ́n kó yẹn lọ. Kò dé yẹn kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù bá yẹn. Àwọn ọlọ́pàá ara wọn tábà rí báwọn ọlọ́pàá ṣe máa ń ṣiṣẹ́ wọn. Àwọn ọlọ́pàá wọ́n á parí tábà ti kọ́kọ́ mú any criminal case báyẹn. Táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ tán lórí ẹ̀, wọ́n á wá parade wọn. Wọ́n á kó wọn sílẹ̀. Àwọn press wọ́n á interview àwọn criminals. Wọ́n á interview wọn. Ọmọ kan tó tírú ẹ̀ ṣẹlẹ̀ sí ní Ìkòyí, wọ́n parade ẹ̀ náà wò, àwọn ọlọ́pàá parade ẹ̀. Iná igi là ń pè ní parade pé káwọn ọlọ́pàá parade yẹn. Ó ní pé àwọn ọlọ́pàá máa fojú ẹni yẹn hàn. Wọ́n máa ṣe fídíò rẹ̀. Wọ́n á ṣe àwọn exhibit tí wọ́n bá nílé rẹ̀, wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo bàtà yẹn, wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo ọ̀bẹ àdá, wọ́n á kó gbé sí níwájú, wọ́n máa jókòó. Àwọn ọlọ́pàá máa ń parade criminals tọ́jọ́ mọ́ irú títí Abraham yẹn.
kí ni rísì táwọn ọlọ́pàá táwọn fi pàréèdì Abdulrahman ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Abdulrahman ó ti fẹ́ máa ní ọwọ́ nínú ó ti fẹ́ máa tabali taboko bóyá àwọn alágbára kan ọwọ́ ti ń kọwọ́ ẹsẹ̀ ti ń kẹsẹ̀ orí ti ń korí if not because of that kò sí ní tó ní ká má pàréèdì lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe thorough investigation gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà ra part so orí ẹni tó ra orí kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ apá kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ ẹsẹ̀ kan jẹ́ so owó páàtì ara ọmọ yẹn àwọn tí wọ́n rà ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ ó yẹ kán jẹ́ ká mọ̀ gbogbo wọn rẹ̀ lélẹ́yìí ká pàréèdì wọn kí ni tí wọ́n fi ṣe kí ni wàá sọ̀rọ̀ lọ́kàn yìí láyé kí ni purpose tí wọ́n fi rà á so ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ àwọn criminals yẹn wọ́n á jẹ́ ká mọ̀ gbogbo àwọn criminals yẹn so léyìí tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ò kì í ṣiṣẹ́ wọn báyẹn ní mímọ̀ tá a mọ̀ wọn o any criminals ẹ wà wọn ọ̀fà rọ́bì tíjú ní wọ́n pàréèdì wọn gbogbo ayé lórí wọn wọ́n pàréèdì wọn gbogbo àwọn ọ̀fà rọ́bì tí wọ́n pa àwọn èèyàn ọgọ́rùn èèyàn lẹ́yìn lọ́fà wọ́n padà pàréèdì wọn a rí wọn pàréèdì wọn so anything tó bá ti jẹ mọ́ criminal something báyẹn wọ́n máa pàréèdì wọn kò ní jásí pé wọ́n sáré gbé lọ sí kóòtù wọ́n ti sáré gbé lọ kóòtù yẹn tí wọ́n bá sáré dájọ́ fọ́ọ̀mù yẹn gbogbo kéèsì yòókù ti wó gbogbo àwọn tí wọ́n involve ìyẹn ti dá ìdá nìyẹn ìyẹn ti lọ nìyẹn tí wọ́n bá fi lè sáré dájọ́ fọ́ọ̀mù yẹn bá ti gbé bọ́rọ̀ yẹn ti dé kóòtù yẹn tí wọ́n bá ti gbé ìdájọ́ lé ọmọ yẹn lórí wàláì gbogbo àwọn tí wọ́n involve pàdé àwọn ti escape through nìyẹn àwọn ti jẹ́ lọ́n tí wọ́n nìyẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ kan lọ láì jìyà torí pé irú àwọn tó ṣẹ́kù yẹn tí wọ́n jẹ́ ọ̀gá fún Abdulrahman wọ́n léwu kí owó tó wà nínú ìlú kan wà láwùjọ pẹ̀lú wa ó léwu kí irú àwọn yìí ó tún wà láwùjọ pẹ̀lú wa ó túmọ̀ sí pé safe àwọn èèyàn wa ò safe sáwọn àlekún tilẹ̀ ẹ káàárọ̀ àkójọ wọn. ọ̀dà safe àwọn èèyàn wa ò safe àwọn ọmọ wa ò safe tírú àwọn èèyàn bíi Abdulrahman yẹn bá tún kù láàrin wa tí àdẹ wa wọn rí tá tó bá yà torí kó orúkọ wọn bá orúkọ wọn má bàjẹ́ kí orúkọ ìlú wọn má bàa bàjẹ́ kí wọn bá orúkọ ìlú jẹ́ kí wọn bá the only thing tó lè safe ìlú Ìlọrin òun ni gbogbo àwọn tó kù kí wọ́n wá wọn jáde òun ló lè safe ìlú Ìlọrin torí pé wọ́n ti pọ̀ ń bẹ̀ n tó fi múrú Abdulrahman kékeré yẹn ọmọ 29 years n tó fi múrú Abdulrahman kékeré yẹn tó ń serú nǹkan báyẹn ó ní àwọn tí wọ́n recruit ẹ̀ ó láwọn ọ̀gá nínú ìlú Ìlọrin ọlọ́gàá bẹ́ẹ̀ ni ó láwọn ọ̀gá so téèyàn bá dẹ̀ fẹ́ wá téèyàn bá fẹ́ wúgi ntọ́ dájú ni kí wọ́n wúgi tégbòtégbò ntọ́ dájú ó ní kí wọ́n wúgi tégbòtégbò àwọn ìkan èèyàn wọ́n ti involve nínú kéèsì yẹn wọ́n involve nínú kéèsì yẹn kọ̀dẹ̀ yẹ kọ́ ẹnìkan wà kọ́ wá ju òfin lọ kò yẹ kẹ́nìkan wà kọ́ ga salamu aleykum ẹ káàárọ̀ kò yẹ kẹ́nìkan wà kọ́ wá ga kó ju òfin lọ inú ìlú táwọn kan bá ti ń wà tí wọ́n ń ga tí wọ́n ń ju òfin lọ fàsáàdù tí ó máa ṣẹlẹ̀ nílùú yẹn yóò ju ọjọ́ orí ìlú yẹn lọ. mo gbọ́ pé wọ́n ní kán transfer kéèsì yẹn wá sí Àbújá pé ká máa gbé kéèsì yẹn bọ̀ l'Àbújá wọ́n ní wọ́n yarí mo gbọ́ ní o according to wọ́n sọ pé kí wọ́n máa gbé kéèsì yẹn bọ̀ l'Àbújá wọ́n ní ìjọba Kwara State ẹ káàárọ̀ yes ìjọba Kwara State wọ́n ní wọ́n yarí wọ́n ní ìjọba Kwara State yarí pé state àwọn nìkan ti ṣẹlẹ̀ fún àwọn tó handle torí pé torí pé tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dé Àbújá rẹ́rẹ́ ọ̀run àṣírí máa tú ọlọ́pàá máa kó everybody ọlọ́pàá máa ṣe kí ni ọlọ́pàá máa kó everybody tí kéèsì yẹn bá dàbújá kí ni reason tí ó jẹ́ kán gbọ́n ẹgbẹ́ kéèsì yẹn l'Àbújá ó yẹ kán jẹ́ kán transfer kéèsì yẹn dàbújá nínú àwọn ó yẹ kí wọ́n jẹ́ kí kéèsì yẹn kán gbé lọ s'Àbújá torí pé àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ wọ́n máa tú dé ìsàlẹ̀ kòkò bọ́ ṣe yẹ kórí nìyẹn ó yẹ kí kéèsì yẹn ó yẹ kí wọ́n wá kán tú dé ìsàlẹ̀ kòkò gbogbo root sources of the facade of the problem so gbogbo à ń ta ẹ̀yà rẹ̀ nìyẹn ó yẹ kí wọ́n wá dé ìsàlẹ̀ kán tú dé ìsàlẹ̀ pátápátá ó ní ìlú Ìlọrin ó náà fi lè fọ́ mọ́ torí ìlú Ìlọrin ìṣèlú fìtínà o ìṣèlú tó yẹ ká irú nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ bó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò síbi tí ó sì kàn dá kò sí ìlú tí ó sì kàn dá àwọn ẹni rí àwọn ẹni Ọlọ́run wọ́n ń bẹ nílùú Ìlọrin wọ́n ń bẹ ń bẹ dọ̀la wọ́n ń bẹ ń bẹ dọ̀la ṣùgbọ́n àwọn kàńdá tó fẹ́ máa wọbẹ̀ wáyìí ó yẹ kí wọ́n àláwo àwọn amòfin àwọn agbófinró kí wọ́n ṣiṣẹ́ wọn to the core
kí wọ́n má bàa máa sọ ìlú Ìlọrin lẹ́nu pẹ̀lú gbogbo àwọn atrocities yìí, àwọn fàsáàdù yìí, àwọn ìwà àbàjẹ́ wọ̀nyí. Ó yẹ kí wọ́n aláwo wọn, kán aláwo. So kò sí tó ní ká má jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá nígbà tán ní kán transfer kéèsì yẹn wá sí Àbújá. Ó yẹ kí wọ́n aláwo láti transfer kéèsì yẹn lọ sí Àbújá ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ àtòrí láti ṣe cover up as well as something like tàbí torí nǹkan kan. So torí mi rí i pé tí kéèsì yẹn bá lọ sí Àbújá, there won't be any traces of cover up. Kò ní ṣàǹfààní fún àwọn táwọn fẹ́ máa sáré pé ẹ má jẹ́ kórúkọ wa bàjẹ́, ẹ má ẹ dákun. So kò ní sáàyè cover up. Ṣùgbọ́n nísìnyí bóyá àwọn alágbára tí wọ́n wà nídìí tí wọ́n ń ra páàtì gan ni wọ́n ní ká má jẹ́ kí wọ́n gbé kéèsì lọ sí Àbújá. Bóyá àwọn tí wọ́n ń ta páàtì tí wọ́n ń ra páàtì, bóyá àwọn gan náà jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá. So tí ọ̀rọ̀ bá wá rí báyìí, èmi wá àpì mo wá bẹ̀bẹ̀ ni o. Mo wá bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọba wa kí wọ́n dákun kéèsì yìí. Àwọn ọlọ́pàá ṣiṣẹ́, adẹ̀yìn wọn, a kí wọn, wọn kú iṣẹ́. Ṣùgbọ́n ẹni ó bá ṣàṣeyọrí òun la máa yin o. Ẹni ó bá ṣe àṣeyọrí la máa yin. Ibi tí kéèsì yìí ń lọ nípìnlẹ̀, bí iṣẹ́ yẹn ṣe ń lọ, ó ń tẹ́ wa lọ́rùn, ó sì ń dáa. Ṣùgbọ́n báyìí kéèsì yìí kò tí ibi tó ń forí sọ lọ, kò jẹ́ ń tó fẹ́ tẹ́ wa lọ́rùn mọ́. Kò jẹ́ ń tó fẹ́ tẹ́ wa lọ́rùn. Kán dákun, a sì gbà pé àtúnṣe ó wáyé, wọ́n á dẹ̀ bá wa ṣiṣẹ́ tó yẹ àti iṣẹ́ tó tọ́. Wá sàn fly nígbà wo pé wọ́n á bá wa ṣe, torí pé kò yẹ kí ọ̀rọ̀ yẹn kó sáré lọ kóòtù báyẹn o. Kò yẹ kó máa yẹ, ó yẹ kí investigation yẹn ó dé stage kan dúró. Gbogbo àwọn tí wọ́n involved pátá ó yẹ kí a rí i pé wọ́n ti kó wọn kọ́rọ̀ tó rí custody àwọn ọlọ́pàá. Làwa rò pé ó yẹ kí wọ́n wà kán dẹ̀ parade gbogbo àwọn tọ́rọ̀ yẹn involved. Àwa ti ń retí, a ti ń dúró di ọjọ́ tí wọ́n máa parade wọn. Torí àwọn mọ̀ pé táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán bá kó gbogbo wọn tán, wọ́n máa parade wọn, wọ́n á lé wọn lẹ̀ bí iṣu báyìí ni. Wọ́n á wá kó ẹsibíìtì síwájú wọn. Ẹ rí i pé ńgbà tí wọ́n mú Abraham wọ́n parade ẹ̀ lónìí kan. Ṣùgbọ́n ńgbà tán mú àwọn yòókù náà, ó yẹ ká rí kí wọ́n parade àwọn yòókù náà pẹ̀lú rẹ̀. Ẹni tó rorí ó yẹ kán parade ẹ̀, ẹni ó rapá ó yẹ kán parade ẹ̀, ẹni ó rẹsẹ̀ ó yẹ kán parade ẹ̀, ẹni ó rà fún, ẹni ó rọkàn, ẹni ó rẹ̀yìn, ẹni ó rọmú, ẹni ó ràdí, gbogbo àwọn tí wọ́n ra ẹ̀yà ara kọ̀ọ̀kan ó yẹ kí wọ́n parade wọn, kí wọ́n lé wọn lẹ̀ báyìí. Abraham wá jókòó láàrin wọn, kí gbogbo àwọn tí wọ́n ra páàtì kọ̀ọ̀kan kí wọ́n wá jókòó pẹ̀lú Abraham, káwá rójú àṣebí. Lẹ́yìn ìgbà yẹn la wò pé ó yẹ kí wọ́n kó wọn lọ sí court. Lẹ́yìn ìgbà yẹn báyìí kọ́rọ̀ wọn ó di court, láti court bóyá sentence ni o to death. So adájọ́ ló mọ, àwọn ni wọ́n mọ, so àwa ìsàdájọ́. Ṣùgbọ́n òfin ṣẹ̀ríà, òfin alukuriani, òfin Ọlọ́run tó jófin Ọlọ́run ni pé ẹni ó bá ti pààyàn mọ̀tà amídàm fàjàsáwù jahannama, ẹni ó bá ti pààyàn tọ́mọ̀ àmọ́ pa àkọ́kọ́ tá a fi sánlẹ̀ sàn ni pé yọ wọ náà jahannama, yọ dẹ̀ pẹ́ níbẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá pa ẹni yẹn tán, yóò tún wá wọnú náà jahannama tí ó wà níbẹ̀ gbére. Ọjì ìbàjẹ́ mùsùlùmí, ìbàjẹ́ torí ẹni ó bá ti pààyàn ti kúrò nípò mùsùlùmí. So parade la ń expect pé ó yẹ kán parade àwọn èèyàn yìí o. Ṣàdédé la kàn rí Abraham ní court. Kí ló dé? Ṣé ṣe pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kóòtù die down case? Ṣé ṣe pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kóòtù yìí wọ́n fẹ́ fi képẹ́ẹ̀tì àwọn tí wọ́n involved nípa ọ̀rọ̀ Abraham? Ẹ dákun, abẹ́yìn ni ẹ̀yin ìjọba, abẹ́yìn ni gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n wú wọn jáde. Gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n kán fojú wọn hàn fọmọ aráyé. Ẹ jẹ́ kí wọ́n fojú wọn hàn fọmọ aráyé. Ìlú ju èèyàn lọ o. Ẹ má jà á wò pé yóò borúkọ ìlú jẹ́, ẹ bá borúkọ lágbájá ń bẹ̀, orúkọ ìlú ó bàjẹ́, orúkọ ìlú ju èèyàn lọ o. Ẹ má jà á wò lù, tá a bá ní ká wo ìlú pé ìlú lọ́rẹ́ tí lágbájá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tàmẹ̀dún bẹ́ẹ̀ bẹ́ẹ̀, yóò borúkọ ìlú jẹ́, ẹ jẹ́ àdọwọ́ bò. Ẹ má jà á wò yẹn, tá a bá ní ká wò ó. Àṣírí tí ò bò ní o, àṣírí tí ò bò la fẹ́ máa bò. Ẹni tí ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yóò jẹ́lẹ̀ lọ o. Ẹni tó máa padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú máa jẹ́lẹ̀ lọ. Àfi kí á tètè tú wọn láṣìírí báyìí, kí ìlú Ìlọrin ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, kí gbogbo Nàìjíríà ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, torí pé ohun eléyìí ọmọ tí wọ́n bá ń bí apààyàn ni ó yá o.
gbogbo eléyìí ọmọ tí wọ́n bá ń bí wọ́n ti ní àwọn tí wọ́n recruit àwọn kan ní wọ́n recruit Abrahamu ni o àwọn kan ní wọ́n recruit Abrahamu ni o bó ṣe rí nìyẹn o àwọn kan ní wọ́n recruit Abrahamu ni o àwọn tí wọ́n recruit Abrahamu ni níbo ni wọ́n wà ibo ni wọ́n ń gbé sí lọrin náà wà ní àbí ìṣe lọrin ẹ̀ka jẹ́ ká máa gbogbo nǹkan yẹn pé ta lọ́kọ́ oníṣẹ́ yìí níbo ló ti kọ́ bó ló ṣe bára rẹ nínú iṣẹ́ yìí ṣé wọ́n introduce ẹ̀ sí ẹni àbí wọ́n lọ bá wọn àbọ̀ ọkàn ṣàgbákò rẹ̀ ó yẹ ká tó lè kẹ́kọ̀ọ́ látara ru incident yìí ibi kan l'Abrahamu ti bẹ̀rẹ̀ o kò rọrùn fún yàn kéèyàn tó mú àdá kó tó gbé sókè kó tó máa kan yàn wẹ́lẹ́wẹ́lẹ́ o kò rọrùn o ènìyàn bí téèyàn bá ń pa ẹran gan ẹlòmíì gan ò lè dẹ́ran pa o ẹlòmíì ò lè dẹ́ran gé o ká tó wá sọ pé kó tó bọ́ aṣọ lọ́rùn rẹ̀ kó tó já sí òwò kó tó wá èèyàn má tóbi ẹ dákun ẹ wo ìdúró ọmọ yẹn gan ẹ wo ṣe ní gbẹ̀gbẹ̀ràn kéèyàn tó wá lé kó tó wá láyà kó tó wá màdà kó tó máa àwọn kan ni wọ́n recruit rẹ o ibì kan ló ti bẹ̀rẹ̀ nǹkan yẹn ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀ wáyé tí wọ́n lè bá wa ṣe tọrọ lé investigation lórí pé ibo lọmọ yẹn gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀dọ̀ àwọn wo ló ti bẹ̀rẹ̀ báwo ni subhanallah so torí di eléyìí ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí jù ní pé kéèsì yẹn ibi tó dé dúró pẹ̀lú bọ́n ṣe sáré gbé ọmọ yẹn lọ kóòtù ọ̀rọ̀ yẹn ní bákan nínú gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò kò yẹ kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù báyẹn ó yẹ kí ká ti kó ẹnikẹ́ni bọ́dì ó yẹ ká ti kó ẹnikẹ́ni bọ́dì ó yẹ ká ti rẹ́ni tó rorí ó yẹ ká ti gbọ́ pé ká ti parade àwọn tí wọ́n ra gbogbo páàtì ara ọmọ yẹn ó yẹ ká ti parade wọn ó yẹ ká ti parade wọn. So ṣùgbọ́n we are still expecting more work from the Nigeria police. I expect pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn Ọlọ́run bá ó dẹ̀ kún wọn lọ́wọ́ Ọlọ́run ní ṣe wọn lálábọ̀dé ọlọ́pàá ń ṣiṣẹ́ o wọ́n ń ṣiṣẹ́ o bóyá dẹ̀ ń ṣe lábẹ́nu ni tí ò tí ì yọ but as in expect more látọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé bóò ni a fẹ́ jẹ́ kí wọ́n fi kán pàréèdì àwọn tí wọ́n ra páàtì ọmọ yìí a fẹ́ kí wọ́n pàréèdì wọn fún wa kárí kán pàréèdì wọn a fẹ́ rí wọn àwọn tí wọ́n torí pé wọ́n pàréèdì ìgbà tí wọ́n mú Abrahamu a rí pé wọ́n pàréèdì Abrahamu àwọn yòókù tán jọ ń ṣiṣẹ́ a fẹ́ kí wọ́n pàréèdì wọn fún wa àwọn wo ni wọ́n recruit Abrahamu a fẹ́ kí wọ́n pàréèdì àwọn tí wọ́n recruit ibùdó Abrahamu ti tó ń ṣiṣẹ́ àwọn wo lọ̀gá rẹ̀ àwọn wo ní ń ta nǹkan yẹn fún a fẹ́ kí wọ́n pàréèdì gbogbo àwọn èèyàn yẹn fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pàréèdì àwọn criminals kọ́lọ́mọba kó kún wa lọ́kùn sí dáadáa fún wa.